àdàpè ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Abánigbélé abániwakọ̀ mi ò domestic staff. Àṣìṣe bẹ̀rù dandankan ṣe mọ̀. Iṣẹ́ kọ́ lówó ṣe mọ̀. Òkúròrò lè kó yànjọ ṣe gbọ́ o. Òkúròrò lè kó yànjọ ṣe mọ̀. Àdàpè ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Domestic staff. Gọ̀mùgọ̀mù ọ̀pọ̀ ẹni ni ó mọ̀ wò. Gọ̀mùgọ̀mù ọ̀pọ̀ ẹni ni ó mọ̀ wò. Ẹni gbọ́kọ̀ fún ni ṣé bóun lọ́gá ẹni ló tọ́. Ìwọ̀n ká fòye ló gbà. Òkúròrò lè kó yànjọ ṣe mọ̀. Àmọ́ ìmì orí máa dé orí mọ̀ dé bẹ́ẹ̀. Àmọ́ ọ̀gá ìjọ rọra ṣe. Ó jẹ́ kó tiẹ̀ dúró bí tó dúró sí yẹn kó kó dúró bẹ̀ ká wá kó bẹ̀. Olówó ṣe mọ̀. Àmọ́ orí ọlọ́rọ̀ lọ́la ṣe mọ̀. Àdàpè ẹrú. Mami, Ọlọ́run àgbà. Ẹ kú lé wà. Ọkọ mi. Yes, ma. Kó àtàárọ̀. Ṣáájé wá. Ọ̀pọ̀ ẹni fọ́lọ́run. Báwo lẹ́yìn náà? A dúpẹ́ fún Ọlọ́run kò rẹ́rà. Àmọ́ kàn jẹ́ pé ẹ̀yìn tó ń ro mí yìí. Ó yọ mí lẹ́nu gan lénìí. Ẹ̀yin again. Ṣé kò ṣe pé ẹ tún ìlé ni? Àwárí púpọ̀ lénìí. Àwọn tí wọ́n kó wa lọ ṣiṣẹ́ lénìí, wọ́n ti ẹ̀ try wọ́n láàánú wa lójú. Níbi Adéníjì bíbá iná ti já wa. Ibẹ̀ la gbá títí látòrí Tọ́mílán bridge dé Adékúnlé. Adéníjì sí Adékúnlé. Mami, lẹ́yìn sọ pé kò jìnnà. Mami, èmi tí mo jẹ́ ọmọ kékeré tí egungun mi ṣìṣe gan, mi lè rìn ibẹ̀ láàrin 1 hour. Ká mẹ́jọ sọ pé ẹ̀yin tẹ́ dàgbà. Báwo lè fẹ́ rìn, mami, ibẹ̀ ti jìnnà jù. Kí ni 1 hour? Kò jìn. Kò kúkú jìnnà, ìṣẹ́jú mélòó ni? Kò pẹ́. Ọ̀rọ̀ mami, ẹ jọ̀ọ́ ẹ má ṣe ra yín léṣe fún mi. Ẹ̀yin ò lè máa sọ fún mi pé ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí èèyàn lọ. Ẹ̀wọ̀ yẹ kẹ́ máa ṣe díẹ̀díẹ̀ tó yọ Ọlọ́run. Wo ọkọ mi jẹ́ a máa dúpẹ́. Ọlọ́run sọ pé kòkípò tá a bá wà láyé ká máa dúpẹ́ fún wọn Ọlọ́run ni. Ṣé níbi táwa tí ń rìn ta ti ń gbálẹ̀? Síbí mi lẹ́sẹ̀ méjèèjì tí mo fi ń rìn, tí mo fi ń gbálẹ̀. Ibẹ̀ láti rí èèyàn kan ẹ̀dá Ọlọ́run kan tí Ọlọ́run dá tó jẹ́ pé igbá ìyà ló fi ń wọ́ kò ní ẹsẹ̀ méjèèjì. Báwa ṣe ń gbálẹ̀ lọ, òun wọ́ tẹ̀lé wa kúrukú. Báwa ṣe ń gbálẹ̀ lọ, òun wọ́ tẹ̀lé wa kúrukú. A jọ tàkúrọ̀sọ títí a fi dé Adékúnlé ni. Ìyẹn wá ń kọ́. Ṣé bẹ́ẹ̀ dá Ọlọ́run kan nìyẹn náà? Èèyàn ẹlẹ́ran abíta méjì báyìí, wọ́n fi àyàwọ̀ láàrin Adéníjì sí Adékúnlé. Bẹ́ẹ̀ ni. Mami, ọ̀rọ̀ wa tọ́ pé ó ṣe déédéé ọpẹ́ báyìí ni. Alhamdulillah. Mami, ẹ wo àbúrò nìkan yìí o. Àmín. Gbogbo wàhálà tẹ́ ẹ ṣe Ọlọ́run ní jẹ́ kó já sásán. Àmín. Nífà rẹ̀ ló gbà. Àmín. Ní tí mo fẹ́ kó máa sọ náà nìyẹn. Àdúrà ni kó jẹ́ ká máa gbà. Tó bá pẹ́ tó bá yẹ Ọlọ́run á gbàdúrà wa. Iṣẹ́ Ọlọ́run ga ọ̀ àyà tó mi lámì. Tá bá ń bẹ̀ sọ̀rọ̀, wàá máa ṣẹ́jú pẹ̀. Àánú ẹ ṣe mí. Tààrẹ náà ni mò ń sọ fún ẹ. Àwọn ọkùnrin tó wà ń ta ń bẹ̀ yẹn nígbà tí wọ́n bá ti jẹ gbogbo adùn tó yẹ kó o kó lọ lé ọkọ, ẹni tó fẹ́ wá dájọ́ ṣu, tó fẹ́ mú gbáwá, tó fẹ́ máa wò wá, nígbà tó ń bá máa fi débẹ̀ kò ní kú nǹkan, wọ́n wá ti lo kòkòrò fo. Nǹkan tí mò ń sọ fún ẹ ní pé sórí I love you, you are pretty tọkùnrin máa ń sọ yẹn. Ìgbà míì wọ́n fẹ́ fi gbá obìnrin ni. Kò ṣe pé bóyáwó náà ló fà tàbí wọn ìlú ẹ̀rí irọ́ ni wọ́n ń pa níbi tí wọ́n ń lọ ni wọ́n fẹ́ dé. Tí wọ́n bá dẹ̀ ti débẹ̀ báyìí wọ́n máa juwọ́ ni. Má ẹ̀rín kí ló rin? Ẹ̀rín kí ló rin? Ṣé torí pé Ọlọ́run kọ̀ bá wọn ṣe máa ṣe pé ọlọ́pàá ẹ̀gbọ́n mi tó wà bẹ́ẹ̀ tó jẹ́ kó jọ nǹkan? Ṣé o ti ní máa bá wọn káàkiri kó dẹ̀ máa wà àbúrò ẹ̀ kó máa ṣọ́? Daddy, ẹ káàárọ̀ sà. Daddy, ẹ káàárọ̀ sà. Ṣé lọ fẹ́ràn mi? Fine sà. Ọmọ lẹ ṣe. Wẹ̀rẹ̀ náà mọ̀ pé àṣà mi ò ń pẹ́ lóko bẹ́ẹ̀. Ìyá yín ni kẹ́ ẹ bèrè lọ́wọ́ ẹ̀. Kí ni mo ṣe? Yọ́rọ̀ ni mò ń pa ni. Yes na as at 6:30
ní ti jí báyìí pé àwọn ọmọdé máa padà school mi kó jẹ́ kí n lọ tied up sọ bóyá lè láwọn ọkàn tàbí sọ kò gbà kí n bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀ aago 7 lù 8 lù 9 lù 9:30 òun wá sáyé dìde gidi ó tún sáré wọnú bedroom ṣáájú mi. náà mo sì fẹ́ rojọ́ yìí. no èmi sọ fún wọn sí ni àwọn lè máa mọ̀ tẹ́tẹ́ mọ́dún aṣọ mo ní ìyá yìí àgbà ti dé jẹ́ kí n ra máa kẹ́ ẹ lò àwọn ọmọ kéèké tán wà ń ta yẹn kò fi wọ́n sílẹ̀ kó jẹ́ kán jẹ ayé orí wọn. Daddy, ọmọ kékeré àbọ̀ fẹ́ ṣọ́kú mọ́ ìyàwó lójú ni. àkúrò lè tó bẹ́ẹ̀. ẹ fẹ́ gbọ́ ọmọ kékeré fẹ́ fọmọ kékeré sínú ilé lẹ́yìn mọ́mi. Daddy, ẹ má try please. What's this? o ní lè try ìjákujàku ọmọ kéékèèké. no wọn ò ní wá bá ẹ ń lè. àṣé o ní intention àti ṣe nǹkan kan síta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. àkọ́mọ́ lọ jẹ́ pé à ń sọ níbi inú òmò ń wo ni o ó nígbà tó ìkan fẹ́ wá bá mi lé kó tún sọ o. mọ́mí wọn bá yín ṣeré ni dadi. ayé ìjọsìn wọn sọ pé because tó nípa jẹ́ mùsùlùmí láti ń fẹ́ ìyàwó tó pàdé ọkọ christian náà fẹ́ there is nothing bad in there. anyway dadi ẹ̀yin láti ń expect látara ọ̀kẹ́ wá set wa kàlẹ́ máa lọ. by now ó yẹ kẹ́ ti relax. $300 lele 500 mo expect to go in. Are you with yourself? ṣé lè ní. ó bèrè lọ́wọ́ ẹni. ó gbàgbé postal tó wà èmi ni mo gba ibẹ̀ fún ẹ mo dẹ̀ mọ ẹ tí mo ń san bẹ̀ then with the calculation of things tó pé mo fẹ́ ra hand out mo fẹ́ ṣe gba mo bẹ́ calculate gbogbo kódà kó o máa bọ́ sí 100,000 naira mo fẹ́ sá 200,000 àdé lórí fún ẹ. Is that not enough? You know what? When next ẹ bá ti vacate when you're going back to school I'll give you 100,000 naira. And that's what I mean. ẹ má ṣe bẹ́ẹ̀. Daddy, ẹ má bínú. Daddy, ẹ má bínú. No, kò kàn wọ́n tiẹ̀. dadi ẹ má ṣe bẹ́ẹ̀. o try. ẹ ṣe wa ẹ ṣe. Ọlọ́run á bless you. God will give you big money. Big money so that you can get more money. Oh shit, man, that's why I love you. Yes. Give me money. It's alright. But you know, I'm checking or then make sure you call. Big money, more money. Thank you, sir. We are ready. Alright, ẹ jẹ́ kí n sìn. Dad, and about ọmọ kékeré, Daddy, ẹ má. Bàjẹ́ ẹjẹ́ kí ẹ ṣeré ní wọn. Ó jáde ẹ ṣeré ní wọn. Wọ́n bí ilé kò tó bẹ́ẹ̀. Èdè ògbọ́dọ̀ tó ń bá kàlẹ́. Hello, don't say the word won't be Láti alẹ́ àná ni mo ti wà lórí kéèsì ẹ láti aago 8 àná títí di aago 9 àárọ̀. Ọmọ kékeré àyè. I'm coming down here. I'll see you later. Kí ló ṣẹlẹ̀? Very boyfriend. I need it. But school la dágbére ilé pa ń lọ. Ó ṣe wá jẹ́ pé mo fẹ́ bọ́lẹ̀ lọ́nà. Wá tẹ̀sí dé school náà kan tó máa lọ bí tó bá fẹ́ lọ. Mi sọ pé mi ò lọ sí school. Mo kàn fẹ́ rí boyfriend mi. Màá dé bá ẹ later. Èmi ń sọ tèmi fún ẹ o. Tó bá wù ẹ́ kó gbọ́. Tó bá wù ẹ́ kó má gbọ́. Ara ẹ ló wà. Tèmi náà ló ń bá mi lọ yìí. Ṣé wà lára ẹ̀? Mo máa rí ẹ tí bá ti dé school. Máa lọ. Ṣé lóòótọ́ rẹ mi? Mélòó mo fẹ́ sọ tí o fẹ́ máa parọ́? Máa ṣe eré ọ̀rẹ́ mi. Àwọn tí ń gbádùn àwọn èèyàn ti wá yé. Ṣé o bá ṣe wáyé? School ti close for now. Àwọn aṣèfàájì pa ni. Ọ̀wá pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá làwà. Ọmọ kan tó fọ́ ni pé ṣọlá àwọn tó fẹ́ lọ sùn lẹ́kọ̀ọ́ máa lọ sùn. Nígbà tó bá padà ṣe tán náà, wọ́n fi wa náà lọ́wọ́ padà wá ṣẹ́ wa. At the end of the day, kíláàsì náà ló máa wá ṣe. Ṣé o bí ṣe wà ní? Yóò ní láti kàwé kí tó lówó. Gbogbo nǹkan tó ń pè wá ní cinema drive. Ọmọ mi ṣe wà ní máa jáyé pa. Ikọ́ kẹrù wọlé kí ní ìtagun. Màmá wọn tá a parí. Àtẹ̀sọ́ pé ẹ̀jọ̀ pé just fruit. Yeah, that's what I want. Thank you very much, man. Ìyẹn lèmi náà ṣe lè fi yín lẹ̀. Ṣé ọkọ mi yes I'm fine and happy birthday in advance. Again, èmi náà mo tún rántí
Good. Lọ́dọọdún ni. I have to say it like happy birthday in advance for you to know that it is actually your birthday. Okay. Mo appreciate it. Ó mọ̀ pé nǹkan tá à ń ro pọ̀. Tí yín náà ni. Èèyàn níròyìn lé adóhùn fẹ́ ro nǹkan míì. Báyìí, àtẹ̀mẹ́ta rẹ̀. Elédè kí la ṣe? Ṣé bóun náà rí? Yàtọ̀ sí pé bóyá àbí pupa, ètò dúdú ní gan irọ́. That's blackmailing. Mo blackmail. I'm saying the truth. Anyways. Ohun tí Ọlọ́run yàn fún èmi lè mi appreciate. Oh, thank you, darling. Thank you, my dear. Thank you. Ọ̀dọ̀ lọ́yà tẹ̀sán pé fẹ́ lọ lẹ́nu. Ẹ fẹ́ lọ adjust àwọn nǹkan kan nínú àwọn documents yìí. Yeah. I've been there day before yesterday. Okay. Tí n bá lọ bẹ̀rẹ̀ ni mo kàn lọ sign lásán ni. Àti conclude níta bẹ́ẹ̀ ṣe. Ó jẹ́ lọ jókòó ara ẹ̀. Ṣé nìkan ló wà tó lè dẹ̀ láwọn ṣá? Olúwa ṣe ọ̀nà I believe you. Ẹ̀mí gbogbo ni kò gbàdúrà fún mi. Àmì lágbára Ọlọ́run. Ẹ̀mí àṣepúpọ̀ ọdún láyé. Nínú ọlá, nínú ìdẹ̀ra, pẹ̀lú àlàáfíà. Èmi tí mo fẹ́ ẹ̀bẹ̀ mí ẹ̀ ṣe 30 something, màá bẹ́ẹ̀ ṣe 40 to 50. Lágbára Ọlọ́run màá bá ń ṣe ọ̀nà. Ó jẹ́ ìṣirò ẹ̀. Àmọ́ ìṣirò bàtà kí n dọ́gbọ́n mọ́. That's why I love it. Mami, ẹ kúlé ma. Ewu lẹ́ ń ṣe bẹ́ẹ̀. Mo tún lè gbọ̀sẹ̀ yẹn ṣe ni. Ẹ wò mami, ọwọ́ ti já sọ pé ọ. Ìdùnnú ti ṣubú láyọ̀ fún wa mami. Mami, mo ti rí iṣẹ́. O ti ríṣẹ́? Bẹ́ẹ̀ni. Ọlọ́run ṣé o, mo dúpẹ́. Mami kò ṣe kéré, iṣẹ́ olówó ńlá tó gbówó ńlá dání ni. Bẹ́ẹ̀ni ma. Mami, nǹkan tó wà amaze mi jù bẹ́ẹ̀ ni pé wọ́n ní 5,000 máa fún wa pàdé. 5,000 lójoojúmọ́. Ọlọ́run mo dúpẹ́ o. Alihamdulilayi rabbil alamin. Mami, kókó kan ló wá bẹ̀yìn ajájẹ́ báyọ̀. Kọ́kọ́rọ́ kan. Bẹ́ẹ̀ ni ma. Kọ́kọ́rọ́ orí ìwé kí ló tún jẹ́? Ó gbé wá condition kan ni. Irú condition? Ṣé condition náà ò jù bẹ́ẹ̀ lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Màá bá yín lọ. Ṣebí kí wọ́n lọ ṣe bàbá ọmọ ni. Kí ló wá lè tó yẹn? Ṣùgbọ́n ìgbà wo gangan ló máa bọ́ sí? Àárọ̀ lánìí. Ẹ máa rí ti lọ ni. Kódà òun máa tètè jí. Òun máa ti lọ síbẹ̀. Torí ó sọ pé àwọn pọ̀ táwọn fẹ́ wá síbẹ̀. Kó lè ti lọ gbàyè. Tẹ́ ẹ bá ti tán nìkan bí 8:39 ẹ lọ bá. Nǹkan kékeré nìyẹn. Sórí first thing láàárọ̀ láti bá ti jí báyìí tí mo ti wẹ̀. Kódà ọ̀kadà tó máa gbé mi lọ mo máa ṣáàtà èdè bẹ́ẹ̀ ni. Ẹ ṣé mo dúpẹ́ ojú mi ti yẹn náà rá láàánú. Ẹ ṣé àdúrà lẹ. mo ní kí n sáré wá sọ fún yín. Kò jù bẹ́ẹ̀ lọ wò máa jí débẹ̀ láàárọ̀ la fast ni. Ẹ mà ṣeun. Ẹ tún wá dára yín láàmú wá bí èmi ló yẹ kí n wá dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run àwọn wọn pọ̀. Ẹ má dúpẹ́ kankan máma. Èmi ò lọ mi ìlọ́bi ọkọ. Kí ló dé? Ó ti ẹkẹ ọmọ yẹn ti wà bẹ́ẹ̀ látàárọ̀ kí ló ṣẹlẹ̀? Ṣé kí wọ́n lọ ṣe bàbá ọmọ tí mi tí ìyẹn lè ṣe ìyá ọmọ náà wò kọ́ ló ṣe bàbá ẹ̀ kò possible. Nítorí pé ẹ fẹ́ ṣorí fọ́mọ mi ẹ fẹ́ bá mi ní àjọṣepọ̀. Bàbá Kàfáyà. Ayé mi o. Wò ó lórí nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ yìí tó bá gbà fún mi lẹ́ẹ̀kan tí n bá ti ṣe máa wò lẹ́sẹ̀kẹsẹ̀ sí eré mo ti lọ bọ́ ọmọ yẹn lọ́hùn. Àbí kí ló ń sọ̀rọ̀ báyìí? Ẹ gbà mí kí ló ń sọ̀rọ̀ báyìí? Ẹ fi mí dé. Irú pálapàla yìí. Badmus tó wà láyé tó ti kú ó wá jẹ́ kí ọpọlọ kó máa ṣẹ́gìrì sí mi lára ó wá ṣe o. Ìyà máa jẹ mí o. Mami, dáàdì mi ńkọ́?
sóògùn rí lájọ tó ti gbọ́jú èmi ìgangan ni màá sọ fún ẹ. Adémi àti bàbá ẹ̀ tá a wà ní kékeré tá a fẹ́ra wa ìyà yìí pọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ tí ó sì kankan àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà wíìdì ìdè bàbá ẹ̀ ní owó lọ́wọ́ àwa náà wà nínú ọlá. Kí ni bàbá ẹ̀ lówó fún tọ́ni bàbá ẹ̀ ṣe lọ fẹ́ ìyàwó mi nìyẹn. Ní gbogbo ìgbà yẹn wọ́n ẹ̀ṣẹ̀ bí ẹ sọ́wọ́ ní ọmọ òkókó ni ó wá di pé tí bá gbégbá mi ò mọ̀ gbé mọ́ tí bá gbáwò mi mọ̀ gbé mọ́ ó wá di èpo ẹ̀gúsí tí wọ́n kì í jírí lọ́dọ̀ bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe lé mi síta nìyẹn o. Mo wá wà bí tí mo wà mo wá rò pé nǹkan tèmi àti bàbá ẹ̀ jọ jíṣẹ́ tájọ́ jìyà tá a fi kó jọ ṣé ẹni ẹlẹ́ni ló máa jèrè mi ni. N bá tún padà sílé bí bàbá ẹ̀ ṣe pàṣẹ fáwọn gẹ̀ẹ́tì bá lóde pé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí n wọlé wọ́n ṣe lé mi jáde nìyẹn o láti gbà yẹn. Ìdí nìyẹn tí mo ṣe sọ fún ẹ pé bàbá ẹ̀ ti ṣaláìsí. Máa fi kan gbàkan lọ́wọ́ mi ò bá láì kí n máa ṣògo mi nù. Ìwọ lọ́ba tí ń ṣọ́ ẹ̀dá. Bá mi bòróró túra sí ibi tó ń ta mí lẹ́sẹ̀. Máa fi kan gbàkan lọ́wọ́ mi ọlọ́run mọ́. Gbogbo bí tí ń bá ti kọsẹ̀ bá. Ọpẹ́ o. Mọ́tò mi ti dé. Orí ilé ló ṣì wà ní kí ló ṣẹlẹ̀? Bóyá kí wọ́n lọ fọ. Ara mi ò jáfáfá léèní, kò tiẹ̀ yé mi bí ó ń ṣẹlẹ̀. Bí èmi mò ń fọ mọ́tò ni, bóyá mọ́tò ló ń fọ rẹ̀ ni kò tiẹ̀ yé mi. Mo ṣàkọ̀mọ́ bóyá mò ń fọ bákan bákan ṣá. Mi ìgbà kò yí ẹ wo, mo ti fọ méje láàárọ̀ èyí tí mo ti dé. Orí ìkejì tó ṣe wà náà ló ṣe wà yìí. Kí ló ṣẹlẹ̀ náà? Má yà pàrọ̀ fún ẹ. Ṣé kò sú ọ ni? Ṣé ìwọ ò rí nǹkan tèmi ń rò ó rí ro ni? Ládùú mọ́tò tá a máa fọ bí pa iṣẹ́ fún kọ́ńpìnì nìyí ni a máa fọ mọ́tò tán wọ́n fún wa ní 1,500 200 naira péré ní títí wá ń bẹ̀. Ọjọ́ lèèyàn fẹ́ gbé nǹkan rẹ̀ ṣe nínú iṣẹ́ téèyàn ń ṣe yìí. Ọpẹ́yẹmí Ọlọ́run ò mórí wọ́n fún ẹ 250 lórí mọ́tò kan ṣé díẹ̀ ò tó ní nǹkan ní nǹkan èlò nìkan fún ẹ wọ́n fọ̀. Ṣé 50 naira péré tó gorí 200 yẹn òun lówó ńlá lójú títì ẹ ọjọ́ lèèyàn fẹ́ fi yẹn kọ́lé àbí èèyàn fẹ́ ralẹ̀ àbí èèyàn fẹ́ gun mọ́tò títì ẹ. irú ẹ̀ ń bẹ́ mi ṣe wà yín sìn mo lè fọ méje wọ́n fọ̀ tí bá fọ tiẹ̀ yìí mọ́ tó fẹ́ fọ̀ á di 1650 tí bá mú ìta láyé tó wọlé yẹn sìn ó di 1850 ẹyọ kan ló kù tó wá di pé 2bay gbogbo bùkátà mi ti bíà ó di bíà for the day tí bá dọ́dọ̀ ya gànà báyìí tí mo ti pa láyé mo ò tẹ́yìn láti pè wọ́n sọ ni mo jẹ́rìí báyìí ń jókòó bá máa wọlé lẹ́yìn mi ni tí bá di gba tọ́kí tó ti gba goat meat wọ́n fọ̀ ó gbọ́ oríjì mo gbẹ́ ara ló mọ́ mi ilẹ̀ ọ̀la ti mọ́ kí ló kàn mí àkàn la wà. ọ̀nà ọgbọ́n ọdún sọ orí pé ìwọ owó ní plan tèmi ṣe ni mo ti tèmi wà ń bẹ̀ ìwà táwọn sàn ní ilẹ̀ máa mọ tí kí gbogbo gbà ṣé kí èmi bá gbowó yẹn sí ọ̀dọ̀ mọ́ tí tèmi lèmi ń lọ a máa fi ṣe nǹkan gidi á jẹun lé àwa òkè. ìwọ tí mo mọ̀ ìwọ á kì í tó bá tó gbẹ̀jọ náà wàá sì fi wẹ́ múrí náà ni wàá wẹ́ múrí wàá wẹ́ 15 onírà ni á mú ẹ lọ sàn. Àdàpè ẹrù tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Abánigbélé abániwakọ̀ mi ò domestic staff. Ọpẹ́ ó wá sí ìjọ kọ́mẹ̀ ẹ̀. Ta ló ń fọ wá bí? Dádì torí Ọlọ́run sá mo ní kí wá bẹ̀yìn ni sá tó bá jẹ́ mọ́mì mi ló ṣẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ dáríjì wọn sá ó dẹ̀ jẹ́ èmi ọmọ yín náà ni ẹ foríjì mi sá ìyà jẹ wá gan sá ìṣẹ́ wà múlẹ̀ báyìí ni tá bá jẹun tàárọ̀ wàhálà la máa fi lé tọ̀sán àtàlẹ́ mú sá ẹ ṣàánú wa sá. Nǹkan kan tí ẹ ló ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sá mo rí iṣẹ́ kan ni
iṣẹ́ yẹn dẹ̀ gbé owó ńláńlá dání sà 5,000 naira náà mo wá fún mi per day sà èyí tí mo ṣe tẹ́lẹ̀ 200 naira ní sà wọ́n dẹ̀ ní ká pè bàbá wa wá wípé bàbá wa ló máa dúró fún wa gẹ́gẹ́ bí guarantor ni mo ṣe ní kí wá bẹ̀yìn sà ẹ jọ̀ọ́ sà help life mi sà. ìjọ mọ̀ kan ni mo fẹ́ sọ fún ẹ tó bá ṣe pé ìyá ẹ bá mọ̀ ẹ pé èmi ni bàbá ẹ màmá ò ní hu ìwà tó hù èmi ò dínà ẹ pé mi kọ́ ni mo bí ẹ o do you understand mi ò mọ̀ bóyá màmá ẹ sọ fún ẹ ohun tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú ẹ sọ fún ẹ tó bá délé kó lọ bèrè lọ màmá ẹ mo dẹ̀ ti búra nílé ayé mi pé nǹkan tó ní ṣe láàrin mi àti ìyá àbọ̀mọ tó bí fún mi kò tún wáyé mọ́ gbà bẹ́ẹ̀ lókè tí èèyàn bá gbádùn ìyá olúwa ò ní gbádùn ọmọ láyéláyé do you understand ṣebí igbá kékeré ni ìyá ẹ fi gbé ẹbọ wọnú lèmi ń jọ sí náà ṣé kí tún àlá ò wọ́n sì kó máa wáyé báyìí kó tún àfi pàkátà ńlá kó tó fi rán ẹ pé kó máa gbóògùn bọ̀ ń bí mi ní jẹ́ kẹ́nìkan sọ ẹ̀mí gígùn di kúkúrú fún mi ọpẹ́ jáde kúrò níbí báyìí I don't want to see you o mọ̀ pa jẹ́ nìyẹn o mọ̀ àbí go and ask her. Get out. I never come back here. Okay, sir. Ìwọ lọba tí ń ṣọ́ ẹ̀dá. Bá mi bòróró túra sí ibi tó ń ta mí lẹ́sẹ̀. Máa ń fi kan gbà kan lọ́hùn mi ọlọ́hùn o. Gbogbo bí tí ń bá kọsẹ̀ bá tún mi ṣe o. Badmus pè mí lájẹ́. Ó dá o, èmi ò kì í ṣe àjẹ́ o. Àbí nǹkan tí Badmus bá lọ́wọ́ mi gbà tó wà ní kékeré tí ààrẹ ò yá bóyá yẹn ló ṣe ń pè mí lájẹ́. Èmi mo sọ fún wọn náà pé kó má lọ síbẹ̀. Àbí mi sọ fún ẹ. Òótọ́ ni pé ní kí n má lọ bẹ́ẹ̀. Àmọ́ ojú mi ò lè gbà kí n mọ̀ pé màá tó bí mi lọ́mọ ó wà láyé ó tún náwó lọ́wọ́. Ìyá wa ń jà wá báyìí. Ojú mi ò lè gbà. Mo dẹ̀ tún kíkọ̀ fún trial ni kí wọ́n lè gbà wá padà. Kúrò. Ó sì gbọ́. Ó ṣe é. Ẹlẹ́yìn tí mo ti gbàgbé tí mi ò sọ fún ẹ ọpẹ́ wá sí báyìí. Ọpẹ́ wá bí. Ọpẹ́ olóró pé mo sọ. Okay, sorry. Ọpẹ́ màmá Ọpẹ́. Owó ló máa ń pa ẹ̀ mo sọ fún ẹ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀ o. Báwo lọ́pẹ́ ṣe mọ bí? Kí ló wá ṣe? Questions tó béèrè lọ́wọ́ mi yẹn ni èmi náà béèrè lọ́wọ́ ẹ̀. Ọmọ wa pè mí nílé wọ́n ní ẹnìkan béèrè mí jà. Nígbà tí màá dé cha ló bá di ohun. Mo máa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ní pé kó wá bí ta lójú ìbí báyìí fún. Ó náà kàn ní pé kóun wá bẹ̀ mí pé bóyá gbèsè tó kí màmá òun lè ṣe àbí bóyá ògbóhùn lòún ṣẹ̀ mí kí n jọ kí n forí jáun tẹnu òun rí iṣẹ́ sí àwọn eré àbí kan wọn náà máa san iye kan fún òun this and that ṣàṣọ lọ́tún ló sì ṣe àwọn ẹ̀wọ̀n ni wẹ́ẹ̀ mi ìdínà ẹ̀ pé mi kọ́ ni mo bí ẹ lọ́mọ ọ̀hún ṣùgbọ́n ǹjọ́ béèrè lọ́wọ́ màmá ẹ̀ rí pé kí ló fàjà láàárín ẹ̀yin àti bàbá mi. Olóhùn béèrè tó bá délé kó béèrè lọ́wọ́ ìyá ẹ̀
nǹkan tí mo mọ̀ láyé ni pé ìjọ tí ìyá ẹ̀ ti ṣẹ̀ mí lẹ́yìn tó ṣẹ̀ lèmi náà dẹ̀ ti sọ níwájú Ọlọ́run bàbá yìí pé gbogbo ohun tó ní í ṣe ní lọ́kọláya àbí kí kankan pa èmi àti ìyá ẹ̀ pọ̀ àtọmọ tó bí ó ti dópin. Nítorí pé tí èèyàn bá gbádùn ìyá bíláì ilẹ̀ síláwà ẹnìyàn lè gbádùn ọmọ. Mo ti sọ mind mi fún and I took my decision. Kò yẹ kó le tó yẹn. Ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ yẹn rárá. Lọ́mọ tẹ́ ẹ̀ mọ ohun tó gbé wá bí. Kó tó di pé ó wá káàkiri kó tó débí. Ọlọ́run ló mọ gbó obi tó gbà débí báyìí pàápàá. Ó tún wá rí yín tọ́ nìyẹn. Ẹ ti ẹ̀ béèrè pé kí ló wá fún. Ẹ gbọ́ tẹnu ẹ̀. Ládùúrò ìyàtọ̀ ọmọ yẹn jẹ débí ẹ̀ tún gbọ́ tẹnu ẹ̀. Ẹ wá ní pé kó máa lọ, that was your decision. Mo kò dá bẹ́ẹ̀ náà náà kò dáa. Ìgbà tó yẹ pé ìgbà tó ń bọ̀ mú yẹ ẹ̀ lẹ́yìn. Ẹ bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí. Bóyá lẹ fún lówó mọ́tò pàápàá. You know what? Àwọn Yorùbá wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tí mo dẹ̀ mọ̀ pé láti ibà lọ dé Amẹ́ríkà bó ṣe rí nìyẹn. Pé báyìí ni mo ṣe fẹ́ ṣe nǹkan mi kò lè yí padà. Èmi ti sọ nǹkan tí èmi fẹ́ mo ti sọ fún un. Tí n bá gba ọmọ láàyè kó máa wá síbí definitely ìyá ẹ̀ máa padà mọ bí ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí kí ni tendency pé kò lè padà tún repeat itself. Mi ì dẹ̀ fẹ́ ohun tó máa da ẹnu lé mi rú. Mi ì yún ẹ̀mí kúkú láyé mi. Màmá tó bí mi is above 85 years old kó tó kú. So èèyàn ìwà ní sọ ẹ̀mí gúngùn di kúkúrú fún mi. Mi lọ́ọ́ tí máa fi gbá ya sí ọ. Do you understand? Síbẹ̀síbẹ̀ ẹ bá ti máa ṣe bẹ́ẹ̀. Adé ń sọ̀rọ̀ ọmọ tẹ̀bí ńgbà tí ò ń ṣe pé bóyá ara ọmọ ò ta yín rárá. Ẹ kò lè dédé sọ pé you've taken your decision like that. Ọmọ tẹ́ ẹ̀ mọ ohun tó ń bá bọ̀. Tẹ́ bá tẹ̀ wá wò pé bóyá kí ẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ pè mí. Tẹ́ bá pè mí mi á tọ́jú ẹ̀ á jẹun. Tó bá wá òkè tí ò bá tiẹ̀ lè bá yín sọ̀rọ̀ á relate gbogbo ohun tó bá fẹ́ sọ á relate ẹ̀fẹ́ mi á dẹ̀ mọ bí ṣe máa gbé kalẹ̀ fẹ́yìn á dẹ̀ fún lówó mọ́tò á dẹ̀ máa lọ kó gbé yẹ èdè bíbá yín náà ẹ dẹ̀ lé ọmọ yẹn dànù nǹkan tí ò dalẹ̀ mi fìpẹ́ ìṣe kò dá rárá. Do I tell you pé mi bèrè pé kí ni problem tó ní? Ṣùgbọ́n nǹkan tí mi fẹ́ sọ mo ti sọ. Madam, ẹ bọ́ sí kitchen ká prepare oúnjẹ tèmi fún mi. Torí ilé tó wo oyè mo dárúkọ pẹ́ mi lẹ́ẹ̀kan sọ tí mo pẹ́ tí mo sọ pẹ́ ṣọ̀kò ó mọ bó ti gbójú sí. Ọ̀rọ̀ pẹ́ girlfriend. Girlfriend lẹ́wọ̀n ni ẹ̀. Wo ó ṣe mi ti ẹ̀ ráyè lásìkò yìí rárá. Wá bí. Kí ìwọ kò jẹ mí ní owó oṣù mẹ́fà. Ó ti ń di oṣù mẹ́fà kó wá máa fèmí dènì fọ̀lá dọ́là fún mi. Tó fún mi lówó mi. Ṣé ìwọ ò mọ̀ pé owó tí mò ń gbà lọ́wọ́ ẹ lówó léyìí òun mo fi ń jẹyàn. Òun ni mo fi ń survive. Òun mo fi ń jẹ́ my landlord tó ń pè mí kiri. Tí ìwọ wá jẹ mí lówó tó fún mi lówó yẹn. Tí ìṣeré owó yẹn gbà lọ́wọ́ ẹ̀ ń sì ṣé o mọ̀ pé anything lè ṣẹlẹ̀ sí mi. Bàbá láńlọ́ọ̀dù nǹkan aburú ò ní ṣẹlẹ̀ sí yín lágbára Ọlọ́run ẹ wò èmi náà ń dùn kí n lè rówó yín sọ fún yín mo wá fún yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́sẹ̀ tó ń bọ̀ tó parí ní agbára Ọlọ́run máa wá fún yín lówó yín. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ègé. Bẹ́ẹ̀ni. Ṣé o mọ̀ pé tó ṣe máa ń dá ọjọ́ nìyẹn ní gbogbo ìgbà tó kì í mú lè ríṣẹ́ o tún wá dá ọ̀sẹ̀ tó ń bọ̀ wò ó jẹ́ ń sọ fún ẹ màá fún ẹ di ọ̀sẹ̀ tó ń bọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ tó bá wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ìbá ti rí owó mi gbà anything ló lè ṣẹlẹ̀ o nǹkan tó lérò ló lè ṣẹlẹ̀ o. Nǹkan aburú ò ní ṣẹlẹ̀ kò ní kọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀. Ṣé o mọ ètò ìta símẹ́ǹtì ni jẹ́ kó dọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n má ro owó mi gbà. My landlord ẹ sà. Ṣé nǹkan ò ṣe ẹ́ ta ń landlord ẹ lẹ́yìn onígbèsè burúkú yìí kí màmá ẹ jẹ mí lówó oṣù mẹ́fà kó má lè san fún mi kó má fè ní dèní dọ́là wá gbọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ló dá kò yá bá màmá ẹ sọ̀rọ̀ kó sanwó mi fún mi ọ̀hún ẹ̀sì nǹkan tá ì lérò
á ṣẹlẹ̀ sí yín lẹ́yìn onígbèsè kúnkún bá màmá ẹ̀ sọ̀rọ̀ sọ fún màmá ẹ̀ kó sanwó mi fún mi ni o tí ò bá ti sanwó mi nǹkan tí máa fi ń rọ kò ní dẹ yín lọ́rùn rubbish. kí la máa ṣe sọ́dọ̀ bàbá láńlọ́ọ̀dù báyìí. Mami, ṣe nígbàgbọ́? Mo nígbàgbọ́. Èmi mọ̀ pé Ọlọ́run tó ń ṣe oúnjẹ kò tí ì kó nídìí ààwẹ̀ ṣèbí òun ló ṣe tẹ́lẹ̀ fún wa kò ní délé náà dá wa. Mo nígbàgbọ́ pé tá a bá ń ṣàdúrà á gbàdúrà wa. Mami ẹ ká gbà bí yẹn. Opeyemi. Sade lè ṣàk ẹ ká sá. Mo ní wọn àpèlé ọkọ yẹn mọ́sẹ̀ ló ń jẹ́ ṣáàkì wọn àpèlé yẹn mọ́sẹ̀. Kí ló dé o wá wọlé kí ló ṣẹlẹ̀? Mo ní kí n dúró sí ìbàyìí ní pé mọ́mì wà nílé mo kọ̀ sáyé excuse mi pé kí n dọ́dọ̀ yín mo lè fẹ́ kí tún máa lọ wọlé kí tún máa pẹ́ ní sá. Kí ló dé ṣé kò lè kí ló ṣe mọ́mì? Mọ́mì wà òkè àwọn ọ̀sẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ara jẹ́ owó lé ní sá ó lé oṣù mẹ́fà sá. Ẹ jẹ́ owó lé oṣù mẹ́fà? Bẹ́ẹ̀ sá. Ṣòrí kan burúkú ni o tùnú àṣírí tó tó kéèyàn jẹun ní láyé yóò ṣe o. Àgbègbè àti láńlọ́ọ̀dù Yorùbá láǹkúrà. Ẹ sá láńlọ́ọ̀dù tí wàá yẹn ó fẹ́ lè làkàn mọ́ mi lórí wàhálà níbi tó bá dé ó tiẹ̀ ti bọ́ sí embarrassment ńláńlá fún mi báyìí wípé àjẹwọlé iṣẹ́ mi àti mọ́ sílẹ̀ ní mẹ́ta tí ò dẹ̀ lọ dáadáa ní àbá ti san òun pẹ́ tó báyìí ká tó san ó máa yóò tiẹ̀ gbà fún wa ó kàn pariwo ó ṣe tó ṣe wo ni mo ní kí wọ́n bá yín pé bí ẹ tiẹ̀ lè rí nǹkan raise fún mi kí lọ fi settle máa kí tiẹ̀ fi pa lẹ́nu mọ́. Opeyemi ṣe fẹ́ gbọ́ aláì tàlàyé èmi náà bí òkèlè ọjọ́ mẹ́ta yìí ṣòwò fún mi pé òun ń ṣọmọ bẹ́ẹ̀ sí ni mi ò ní ṣèyàn bẹ́ẹ̀ sí tó bá àwọn fún ẹ ṣòwò sí ẹ sà ó dà pé nǹkan tí mò ń sọ understand ilé táwa ń gbé yẹn owó táwa máa ń san bẹ́ẹ̀ ó kéré gan sa kékeré báyìí ló dá máa sọ 20,000 naira la máa sọ. 20,000 Opeyemi sórí lóòótọ́ ló kéré àmọ́ sórí gbà mí 1,000 naira tó wọ́n yóò máa ń ṣàgbàyàn sórí ìgboro dẹ̀kẹ̀lẹ̀ ẹ̀kan máa ń faṣọ gbére àfi gbogbo ìgbéra náà kò sí nǹkan kan ọlọ́run sórí ọjọ́ mẹ́ta jẹ́ kí mi náà ṣàtàṣe kan fún ẹ iṣẹ́ mi ò lọ déédéé èmi gan máa ń broke ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmà mi jíbọ́lá fàgbèmí sí olú máa ń fún mi lówó òun jẹ́ káṣírí mi tù kọ́nà máa bá ń gbọ́wọ́ ẹ̀ lọ sókè. àmì máa ń gbó kan kó máa sọ pé yàn dáadáa ni wọ́n. ẹni tà tó bá ti dọ́ọ̀ mi máa fún ẹ máa pè fúnra mi kó wá gbà ìjọba. inú mi á dùn sá inú mi á dùn. máa pè fúnra mi kó wá gbọ́ ìjọba. mo mọ̀ pé yàn dáadáa ni ìjọ náà mo ṣe wá bá yín ẹ ṣe máa ṣe fún mi ọlá iná mo ń lò láti ilé náà gbèyí tá a fi ń ṣe ní ìgboro náà táwọn yóò pé àwa náà ń ṣe mọ́ gidi díẹ̀ ọlá yín náà ni èyí náà máa fi ọ̀rọ̀ yín ṣàdúrà mo nígbàgbọ́ pé tèmi náà bá bá yín bí Ọlọ́run ìgbà máa yí padà. síwájú bó ṣe wá wà rí àbí ìjà wọlé kí n ká àwọn kan fún ẹ kí ló ṣe ẹ. ẹ ṣe sá aṣọ ni wọn máa fi ọlá yín náà là ń jẹ́ gbòòrò. Opeyemi báwo lè ń lo kí ni báyìí ẹ̀rí kó ti ń bàjẹ́ lọ èdè á sọ fún ara sígbà tó wá bàjẹ́ tán ni kẹtọ́ wá rìpọ́ọ̀tì pé ó yẹ ká túnṣe abẹ́wọ̀n pé tán ta kí ni ìwọ̀n gan ni. kò ní bàjẹ́ sá ẹ má bínú sá. sọ fún kejì ẹ kẹwàá kẹfù pẹ̀lú kíní yìí o kò gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ yín o ṣó ti gbọ́. ọ̀gá ẹ má bínú sá èmi náà fẹ́ wá bá yín ní ọ́fíìsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sá mo nídìí ìrànlọ́wọ́ kan lọ́wọ́ yín ní sá ní ẹnìjọ́ mẹ́ta yìí mo ní financial problem kan mo wá ti sá sọ́ọ̀tún mo ti sá sóòtì mo wá wò pé ta ni mo tún lè lọ bá mo rò pé ẹ̀yin náà ni ẹni tí mo lè wá bá sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo nídìí bíi 20,000 naira kan ní sá mo dẹ̀ máa dá padà within 1 week ó pé jù ní 1 week máa dá padà ẹ̀mọ́ pé mọ́tò ńlá lè máa fọ̀ ẹ̀kọ́ máa yọ nínú owó mọ́tò tí bá ti fọ̀ ní 250 nìyẹn mo nígbàgbọ́ pé tí bá kára má sì kì í ṣe gan láàrin 1 week yẹn máa tètè mítọ̀ pẹ̀lú owó yẹn máa dá padà sá ìjọ sá. Opeyemi irú díìlì pálapàla wo ló fẹ́ kí bẹ́ẹ̀ ṣe kì í yá ẹ 20,000 naira tó bá ráyè dá padà kọ́ àbí tó bá ṣàárẹ̀ tó lè wá bí iṣẹ́ or tó bá tẹ̀lé ọkùnrin kọ́. Excuse me, where do you think I'm going to get my money back? ẹ sá mi ì lè kú báyìí sá. wàhálà tí mo ṣe ti pọ̀ ju kí n kíkú mú mi lọ nírú táìmù yìí lọ ẹjọ́ sá ikú mú ẹni tó bá ń ṣe wàhálà lọ ẹ mọ̀ pé mi ń ṣọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ yín ó ti pẹ́ tèmi àti ìtìjọ wà mo ń ṣọdún yìí sá ẹ dẹ̀ mọ̀ pé mo ń ṣọmọ oníwàhálà mi ń ṣe mi lápọn bíi Jídé ló máa ń fa wàhálà àwọn ló máa ń mọtí kiri èmi ọmọ jẹ́jẹ́ ni mi ń mọtí mi ń fa sìgá mi ń ṣe nǹkan kan sá. well gàrí ní ẹ lọ́dọ̀ mi ò ní that vat ṣó ti yẹ
àti pé ó yẹ kí lè ya ẹ náà torí o jẹ́dá kan tó fẹ́ràn iṣẹ́ jẹ̀mí ẹ lọ tẹ̀lé mi ká lọ sí wọn. máa fi kan gbà kan lọ́wọ́ wọn báyìí kí n máa sọ̀kò mi. ṣàmọ̀nà mi olúwa ṣàmọ̀nà mi o. ìwọ lọ́ba tí ń ṣọ́ ẹ̀dá. bá mi bòróró túra sí ibi tó ń ta mi lẹ́nu. ṣàmọ̀nà mi olúwa. máa fi kan gbà kan lọ́hùn-ún o. mo gbóbi tí n bá ti kọsẹ̀ bá tún mi ṣe. ìdìnnà ìṣẹ̀lẹ̀ mistake. 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 Assalamu alaikum sir. Fàyè má bínú o. Àtìgbà tí mo ti ń kírun, mo ti ń gbọ́ tẹ́ ń sunkún kíkan. Ṣé kò sí wàhálà? Kí ló ṣẹlẹ̀ gbogbo sà? Ẹ wo, nǹkan tó ń pa mí lẹ́kún, èmi nìkan ló yé. Ara ọmọ mi ni òòyà. Mo dẹ̀ gbé lọ sí hospital. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bá mi tọ́jú ẹ̀. Ṣùgbọ́n nígbà tó yá wọ́n ní kí n san 50,000 naira. Allahu Akbar, Allahu Akbar. Ọlọ́run ṣe mo san 50,000. Ṣùgbọ́n nígbà tó yá wọ́n tún ní kí n lọ wá 10,000 naira fọwọ́ òògùn. 10,000 naira ló pa mí lẹ́kún. Mo dẹ̀ ti sọ fún mi pé tó bá ti yẹ mí ìní sí àárọ̀ ọ̀la. Àárẹ̀ ọmọ ìyá tó pọ̀ jù sí. Ṣé 10,000 naira tẹ bá dẹ̀ ti rí báyìí sí tẹ́tí gbogbo yẹn ọmọ yẹn máa wà ókè sà? Bẹ́ẹ̀ni àárẹ̀ àyà. ìdìnnà accidental mistake. ìdìnnà accidental mistake. ìdìnnà accidental mistake. ìdìnnà accidental mistake. $10,000 application. $10,000. Bẹ́ẹ̀ni sà. Ẹ fún mi. Bẹ́ẹ̀ni sà. Kí ló fi sanwó oògùn tán ní kẹsàn-án lọ́sítà sà. Ẹ mà ṣe o. Gbogbo òkè ìṣòro yẹn pátápátá ni Ọlọ́run á bá yín sọ di pẹ̀tẹ́lẹ̀. Tó bá jẹ́ wípé ẹ ti ní ìṣòro tẹ́lẹ̀ tàbí ẹ tí ì ní èyí tó yẹ kó ṣẹlẹ̀ sí tàbí èyí tó fẹ́ ṣẹlẹ̀ sí ní agbára Ọlọ́run inshallah bí kúrìrátù gbogbo ẹ̀ lọ́lọ́run máa parẹ́ kó níwájú yín. Ẹ wo ẹsẹ̀ mo dúpẹ́. Adúpẹ́ lọ́wọ́ náà wípé arọmọ yìí ti yá sí ó dẹ̀ ti wà lókè ẹni máa lọ sí ilé ṣùgbọ́n kí ẹni lè ṣe wípé ó lò pọ̀ ìtàn. Mo lè mú lọlé. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Dókítà, ẹ mo ṣe ń mú mi. Ẹ kú àgbálẹ̀ mi o. Torí ẹ̀yin Ọlọ́run mo ṣe mi. Ẹ wo ẹ mọ̀ jẹ́ tán yín. Àárẹ̀ ọmọ mi ó fi mí o. Àfi bí ìgbà tó jẹ́ wípé ọ̀fẹ́ pàdúdé ọ̀fẹ́ lọ́mọ lọ́wọ́ mi. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, mo dúpẹ́ fún yín. Ẹ wá rí aláàárẹ̀ tí ó bá mú yín bí ẹ̀rù báyìí Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n gbé yàwájú yín. Aláàárẹ̀ tẹ́ ẹ bá ti jáwé ní báyìí gbogbo wọn sì mọ orí wòsàn ni. Ẹ wá ní irú òkú jáde nínú hospital yín ní àná. Ẹ sì ní irú òkú wọlé ẹnikẹ́ni ò sì ní tún irú òkú wọ̀yà yìí. Gbogbo aláboyún tẹ́ ẹ bá ti wá ń gbẹ̀bí rẹ̀ báyìí Ọlọ́run ọba mi ó di ọmọ bí wẹ́rẹ́ ní o. Ẹ ṣeun mo dúpẹ́ káṣá ti mọ ọdún ẹ̀ fún ara rẹ̀ ọ̀yà á lò yín fún. Iṣẹ́ tí àwọn ọ̀dà máa ń ṣe àwa kò ń gbìyànjú ṣùgbọ́n Ọlọ́run ọba ló ní ìwòsàn lọ́dọ̀. Mo jẹ́ dúpẹ́ wípé Ọlọ́run pèsè owó fún mi tí ẹ fi rówó rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́. Nǹkan tá à ń sọ kọ́ làwọn máa sọ. Ẹ ṣe mo dúpẹ́ bó bá ṣàṣe ń lò dáadáa sí àmọ̀ rí yàtọ̀ Ọlọ́run mọ̀ jẹ́ kí
ọ̀tún àti ìyàtọ̀ náà kò mú lọ́dọ̀ sí inú ẹ wo ẹ tẹ́wọ́ káṣẹ́ lọ. Kí ni nǹkan tó wá ń dá mi dúró sí? Kí lẹ̀ ń dá mi dúró láti ẹ̀kan tẹ́ ń fi àkókò mi ṣòfò? Ṣé mo pé tá a bá ti dá ọjọ́ á pé o? Bẹ́ẹ̀ ni tá a bá dá oṣù ó dandan kóṣù kò. Èyí ni ẹ dá fún mi, máa gbowó mi kí tó kó òǹdí owó mi dá. Lẹ́jà rẹ̀ ṣé ẹ ti kó mi wá? Bẹ́ẹ̀ ni sà, àmọ́ sà ẹ̀yin fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan ni sà. A máa fún yín ní díẹ̀ nínú owó yẹn lé ní tó bá dẹ̀ di next week a máa balance sà. Next week lágbára Ọlọ́run sà. Ẹ máa rí díẹ̀ fún mi. Ọmọ Ádámọ̀ a sọ̀rọ̀ àná di báyìí ní kiri ojúmọ́ tó mọ́. Ṣé tí a ṣe sọ ní eléyìí ni ṣe bẹ́ẹ̀ tó bá di ìní ìgangan ẹ máa sọ owó mi pé fún mi nìyẹn ìwọ pẹ̀lú màmá ẹ sọ fún mi ẹ tún wá sọ pé díẹ̀ ẹ máa san. Ẹ má bínú nǹkan tí mo rò kọ́ ni mo bá ẹ jọ. Mi ì dẹ̀ ń bínú o tí bá gbé ṣe mi dé sí wọn á ní bàbá láńlọ́ọ̀ tún bẹ̀rẹ̀ o èlò ń 20,000 tẹ̀tún sọ pé díẹ̀ lẹ́fẹ́ fún mi tẹ̀tún san díẹ̀ ó yá máa kọ́. ẹ tún bá ń dáwọ́ mi méjì ni 10,000 eléyìí ní 20,000. níjọ́ o next week náà ní ẹ máa ń dá ẹ wò tí bá ní kí gbèsè mi dé kì í ṣe bí bó ṣe wù mí lọ́kàn mi á dà pé bóyá ọmọ èèyàn ò dáa àbí bàbá ńlá lọ jẹ́ èèyàn búburú mi ì ń dédé bínú o ẹ̀yin náà ní máa ń fa o gbà tẹ dá oyún tẹ ní dá ọjọ́ ìtẹ́ tún dáwó méjì fún ẹ wò tó bá di next week tí ó bá ti di next week tí ẹ bá fún mi 10,000 tó kù ìgbé à ń fewé ni o máa lé yín kúrò nílé fún mi. kọ́lọ́run yà ṣe ni o ẹ ti gbọ́. ẹ fi ọkàn yín balẹ̀ ẹ wo ọba àdánwò lọ́lọ́run ó sì ti ní gbogbo ẹnikẹ́ni tóun bá ń dánwò pátápátá lẹ́yìn kó nítọ̀hún lọ rí ṣe sùúrù lórí gbogbo àdánwò tóun bá fún un ó ní kó tẹra mọ́ àdúrà kó sì mọ ọgbà àwẹ̀ nígbàkúgbà gbogbo àdánwò yìí pátápátá ń lòun ó bìyà lórí ẹ wo gbogbo àwọn ànábì Ọlọ́run tẹ́ ń wó ohun gbogbo ọmọ Ọlọ́run dánwò èyí tó dé báyìí lóòótọ́ àdánwò ni ṣùgbọ́n tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú àdúrà àti ààwẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ó bá yín bíyá oore ńlá lẹ́yìn náà ṣe fún mi. òótọ́ ni pé mo ṣe oore fún yín àmọ́ èmi náà kọ́ Ọlọ́run ló ṣe èyí tí Ọlọ́run bá lọ́wọ́ sí mo ní lè ṣe. sà ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ó dà pé kò rí lè yé yín dáadáa bàbá iṣẹ́ ìbá múlẹ̀ gan ni ó jókòó tí wà lọ́rùn báyìí tá a bá jẹun àárọ̀ tán báyìí tọ̀sán àtàlẹ́ báyìí bíi pé ká máa lé mú un ká tó rí jẹ èmi àti ìyá tó bí mi lọ́mọ à ń ṣiṣẹ́ gidi gan-an bọ̀ ẹni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì kó máa tó wá rí èrè iṣẹ́ tó ń ṣe ogun ní gbogbo nǹkan tí mo sọ fún yín sà. ẹ wù ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ́ àdúrà náà ni ṣé ẹ rí àwa tá à ń bẹ ń kalẹ̀ yìí àdúrà làwa náà lọ́dọ̀kọ̀ ká fi pàdé olóore ìdọ́tẹ̀yìn pàdé mi Ọlọ́run mọ̀ tì yín sí mi nì látara àdúrà tèmi náà gbà Ọlọ́run lọ́ba yìí dì náà sí rántálí mọ́sítẹ́kìmọ̀ Ọlọ́run tì yín ṣamọ̀nà sọ́dọ̀ mi Ọlọ́run ti wá ti èmi náà báyìí ó fẹ́ fi mí ṣe amọ̀nà sọ́dọ̀ yín ṣùgbọ́n tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú àdúrà ni torí àdúrà wí sẹ́fìlì mú mi ní àdúrà náà ni dààmú mi nì tí ẹ bá nígbàgbọ́ nínú àdúrà ni ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ mi ò sọ àṣírí kan fún yín àṣírí tí mò ń wí ni wípé ẹ gba àwẹ̀ fún bíi 41 days pẹ̀lú àdúrà ṣé ẹ rí àdúrà tí mò ń sọ yìí tí ẹ bá ti fẹ́ lò tẹ́ ẹ fẹ́ sà àṣírí ìbẹ̀rẹ̀ o tẹ́ ẹ bá ti gbá tẹ̀sùn báyìí ní ẹ kọ́kọ́ tọrọ àforíjì astagafurulai 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 kẹ́ ẹ wá tún gbà mú kẹ́ ní la ilaha illallah la ilaha illallah Allahu akbar ìdìnnà sirantali mustaqim Ọlọ́run ó sì fi yín mọ́ni yóò bá yín gbọ́ bùkátà yín yóò sì tarí omi sí àṣírí ibẹ̀ ni
ń táwa jogún lọ́dọ̀ àfa àti wa tí mo sì bá lọ́wọ́ bàbá mi torí àfa bàbá mi náà kò jù báwọn lọ ẹ ṣáà ní gbàgbọ́ nínú àdúrà àdúrà ni tẹ́ ẹ bá ti lè ṣe. 41 days. Máa gbà. Ọlọ́run bí i. Baby. Bòbò. Inú mi ti ẹ̀dùn dáadáa pé ó ti mọ ti dáadáa sí i. Torí nígbà ẹ̀ díẹ̀díẹ̀ ló máa mú. Ó dẹ̀ kí lè tẹ̀ kọlẹ̀ dáadáa. Òwe mi kì í ṣe olómi ìṣọlọ ti tẹ́lẹ̀. Ìwọ náà ló fà á tó jẹ́ kí n máa mọtí. Àmọ́ sì tí mo dẹ̀ ti mọtí mo ti máa dùn ẹ́. Mo ti ń tẹ̀ kanlẹ̀ dáadáa. Ṣé o gbọ́ yìí náà lẹ sọ gbogbo àwọn ọkùnrin lẹ sọ wá dológogoro. All in the name of pé a fẹ́ satisfy yín, a fẹ́ kẹ́ gbádùn ẹ̀ dáadáa. Àwa bọ́ síta, a máa mú gogoro kiri, aláàmàgbò jẹ̀dí, ọ̀pá ẹ̀yìn. You know, I'm even so very happy now because that's what I've been wanting from you. Really? Yeah. I will not like it. O ti sọ mí di guru. Be sure you come on in. Let's do one more. All right, baby. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم يعلم ما بين أيديهم ومن خلفه ولا يؤتون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده وهو العزيز الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق السبع سماوات طباقا ومن ترى في خلق الرحمن من تفاوت فأرجع البصر ترى من فتور ثم أرجع البصر كرتين يقول من أقل الله من شيء مئة إلى بلال الكبير وقالوا لو كنا نسمع أو نأكل كنا بعذاب السعير فاعترفوا بسببه فسوقوا العذاب السعير إن الذين يشاءون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وعصيوا قولكم أو جاءوا بالنوال وعصيوا قولكم أو جاءوا بالنوال ببساط الصدور ألا يعلم من خلق وهو اللطيف الكبير هو الذي جعل لكم الأرض سبيلا فامشوا منها كل مسكين وعليه النشور آمنتم من السماء أن يسقط بكم الأرض فإذا هي تمور أما أمنتم بالسماء أن ينزل عليكم خير ويجد لكم يرزقكم من دون الرحمن إن الكافر لا بغرور آمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بالله توفيق والنفور أفما يمشي مكبا على وجه هذا أما يمشي سبيا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعلكم سمعا والأبصار الرحمن آمنا به واتخذنا فستعلمون من وفد لها المبين كل واحد منا أصبح ماؤكم غورا فما يأتيكم بماء معين الله رب العالمين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم ṣé o àdúrà tẹ fún mi sá tẹ yín ní kí n sá gẹ́lẹ́ bẹ́ẹ̀ mo ṣe sá ẹni kí n sá fún 41 days ibi kí n máa ṣe astaghfirullah la ilaha illallah Allahu akbar ẹ̀dẹ̀ ní kí n fi ìdì náà sọ̀rọ̀ tẹ̀lé mistake kí n fi gbẹ̀yìn ẹ̀ bàbá gẹ́lẹ́ bẹ́ẹ̀ mo ṣe sá àmọ́ nǹkan tó yà mí lẹ́nu ni pé kàkà kó rọ̀ bí ìpò tún lé sí mi tí ẹ yé mi. Subhanallah Subhanallah brother Sulaiman nǹkan tí ẹ ń sọ fún mi ni wípé àdúrà tí mo ní kẹ́ ẹ ṣe ṣùgbọ́n ẹ rí yàtọ̀. 41 days ni mo fi gbà rẹ̀. Oh Subhanallah Subhanallah ẹ wo ọ̀rọ̀ yìí orí bákan níwájú mi torí àdúrà tẹ̀mí fún yín yìí òun lèmi jogún lọ́wọ́ àfáà mi ni mo bá lọ́wọ́ ṣé wù mí kódà bàbá mi gan àfáà ni òun ni mo jogún lọ́wọ́ ẹ̀. ẹ wo èmi ò gbọdọ̀ tún fi gbá kùnà kan fún mi ò ní ọlá nǹkan kan tí mò ń jẹ
ju ọlá àmì kùránì àtọ̀lọ́ ọlọ́run. Ẹ wo ẹ jẹ́ ń ṣàṣírí ọlọ́run fún yín. Àṣírí ọlọ́run ni wàlá haúlá wàlá kùwàtà ìlà bìlà àlíyùlẹ̀ àìsí. Àṣírí ọlọ́run ọba nìyẹn. Tẹ́yìn ọba ti wá fi eléyìí lé àdúrà onítọ̀hún ti gbà. Ó ti dìtẹ́wọ́gbà níwájú ọlọ́run. Àwọn màláìkà ó sì mú wọlé àṣẹ. Àṣùgbọ́n tí ó fẹ́ jọ mí lójú. Bóyá yẹn lẹ fún mi sá. Ẹ wo ẹ jẹ́ ká tún gbégbá báyìí. Èmi á fún yín ní tírà kan. Ṣé ẹ rí tẹ́ ẹ bá ti délé ẹ ṣàfisábẹ́ pílò yín gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ti wá rí ẹ wá wí fún mi. Wàlá haúlá wàlá kùwàtà ìlà bìlà àlíyùl àìsí. Kò jù bẹ́ẹ̀ lọ. Ntẹ́ bá tún ti wá rí ẹ wá sọ fún mi. Ẹ wo ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ kí n bá yín mú wa. Àdàpè ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Abánigbélé abániwakọ̀ mi ò domestic staff. Mami. Brother Sulaiman, ṣé wípé bí ẹ ti lálàá ọ̀nà? Mo ṣe lagé lónìí, màmí ni mo rí. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ẹ wo, tó bá jẹ́ wípé arábìnrin tẹ́ ẹ lẹ́ẹ̀rí lójú àláhùn, ńlẹ̀ rí lóòótọ́, Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi hàn yín ni. Ṣé ẹ rí arábìnrin òun gangan ní í ṣe yín o? Òun ní bẹ nídìí ọ̀la yín ni ò tiẹ̀ rí ṣe. Ẹ wo èmi ò ní kẹ́ ẹ délé kẹ́ ẹ lọ rèé mọ̀ pé mọ̀mọ́ yín lájẹ́ o àbí kẹ́ ẹ mọ̀ pé mọ̀mọ́ yín lámọ́ níṣe ni tírú eléyìí bá ilé wáyé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yin ní kẹ́ ẹ kàn mọ́rú ọgbọ́n tẹ́ ẹ fi pe mọ̀mọ́ yín kalẹ̀. Ìyá mi mo fẹ́ kí iṣu ọmọ ò jiná fún yín jẹ èmi náà fẹ́ tọ́jú yín n ò fẹ́ tàpá sófin Ọlọ́run n ò sì fẹ́ ṣẹ̀ sí ọ̀run mi ẹ dákun ẹ rà ń kalẹ̀ Ọlọ́run ó kàn yín mọ̀ ṣe o Ọlọ́run ó kàn yín mọ̀ ṣe o. Máa fi kan gbà kan lọ́wọ́ mi ò bá láì. Àdàpè ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Abánigbélé abániwakọ̀ mi ò domestic staff. Àṣìṣe bẹ́ẹ̀ ló dá kankan ṣe mọ̀. Iṣẹ́ kọ́ lówó ṣe mọ̀. Òkúròrò lè kó yànjọ ṣe bọ́ o. Òkúròrò lè kó yànjọ ṣe mọ̀. Àdàpè 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 ẹrú tó ń gbé ló ṣiṣẹ́ domestic staff.